Pé a kú dédé wòyí o káàkiri ibi tẹ́ ti ń wò wá orí ìkànnì BBC Yorùbá náà la wà. A sì wà ní ilé ẹjọ́ májísírẹ́ẹ̀tì níbi tí ìgbẹ́jọ́ Tani Ọlọrun ti ṣẹ̀ṣẹ̀ parí. Ní báyìí a ní ìyá Tani Ọlọrun ní ìkàlẹ̀ tí wọ́n sì fẹ́ bá gbogbo aráyé sọ̀rọ̀. Ẹ káàárọ̀ màmá, kí lorúkọ yín? Orúkọ mi ní Nafisat Adégbọlá. Mo wá láti Ìbàdàn. Èmi ni ìyá Abdulaziz tó ń pera rẹ̀ ní Tani Ọlọrun. Mo wá láti wá bẹ̀ gbogbo àwọn àfá, gbogbo àwọn tó ṣẹ̀ pátápátá pé ká jọ̀ọ́ ká forí jì wọ́n. Náà mo fi wá pé kí n wá bẹ̀ wọ́n. Kánsà náà wọ́n bá ń fọmọ nílé. Wọ́n kú dáadáa. Kánsà náà bí o. Àwọn náà ni wọ́n yóò tó kú ọmọ. Màmá, ohun tí ẹ ń sọ yìí ǹjẹ́ ẹ ń sọ láti inú ọkàn yín wá àbí àwọn kan nípa fún yín láti ṣe? Ẹnìkan kan ń pàṣẹ Ìbàdàn mo ti wá, tèmi mọ́ wá fúnra mi. Ìbàdàn mo ti wá. Èmi sọ yàrá Ìlọrin bí àbúrò mi lọ́kọ́ tí bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ní ó fẹ́ wọn ní Ìlọrin. Ìbàdàn lèmi ti wá. Òru àná mo dé. Ṣé lórí ìgbẹ́jọ́ yìí náà lẹ wá fún? Bẹ́ẹ̀ni. Èmi ò tiẹ̀ mójú tó ìgbẹ́jọ́. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni kí wọ́n ṣàánú mi dé. Mo wá bẹ̀ gbogbo èèyàn ni wọ́n ṣàánú mi dé. Ẹ wà nílé ẹjọ́ ní àárọ̀ yìí? Èmi tó ti wá lọ́bọ̀ mi kí wọ́n tó ṣẹjọ́. Ìgbà mo wọnú ilé wọ́n ti sọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti bá àwọn àfáà àti àwọn tọ́rọ̀ kan sọ̀rọ̀? Àwọn ti lọ bá gbogbo wọn kí wọ́n ṣàánú mi, wọ́n forí jì mí. Èmi mú sẹ́wọ́n. Kí wá ni wọ́n sọ nígbà tẹ́ rí wọn? Wọ́n ní kí n sọ́dọ̀ ju gbogbo ìpè sáwọn fọ́ọ̀sì mi ni. Mo náà fọ́ọ̀sì mi pé fúnra mi mo wá báyìí. Fúnra mi mo wá bẹ̀bẹ̀. Kì í ṣe pé nìkan kan fọ́ọ̀sì yín láti wá. Rárá o. Rárá, fúnra mi mo wá. Láti ìgbà tẹ́ ti dé, ǹjẹ́ ẹ ti rí Tani Ọlọrun fúnra rẹ̀ àti pé ṣé ẹ ti jọ ní gbólóhùn? Àti ìjọ ní gbólóhùn gbà tí mo fẹ́ lọ rí ni mo fi ní ẹ ti gbé wọlé. Síwájú kí ó tó di pa mọ́ lọ, báwo ni inú yín ò ṣe dùn tó pẹ̀lú bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ àti pé ń bo gan ẹ fẹ́ kọjá sí gẹ́gẹ́ bí ìyá? Ẹ bá ń fọmọ mi lè ṣàánú mi lè kí lè tó wá bí bí yìí sí ọdún. Yọ̀dà fún yín. Ẹ bá fọmọ mi lè bóyí wọn fẹ́ ṣàánú mi. Ẹ dákun, màmá wa, nígbà tá a dé ibà yìí láàárọ̀ wọ́n lẹ̀ ń gbààwẹ̀. Bẹ́ẹ̀ni mo wá dúró. Inú àwẹ̀ lẹ fi wá bíbá yìí lénìí tí ń túmọ̀ sí pé mùsùlùmí òdodo òun ni yín. Nínú information tá a gbọ́ wọ́n lé kọ́dà ẹ kéwù bàbá tó bí ta lọ́wọ́ lẹ́yìn ilé ẹ̀kọ́ kéwù. Bẹ́ẹ̀ni kọ́kọ́ mi kéwù. Allahu Akbar. Ọdún kẹta tó kọ mí ti kú ní ìrẹ̀ ní ẹ̀ka ọ̀fọ́ náà. Èèmọ̀ ni gbogbo eléyìí gbàgbọ́ ṣàánú mi ni. Ọgbọ́n ni mí. Ọlọ́run ó ṣàánú gbogbo wa. Màmá ìwà lẹ́ka màmá Mo dá yín lóhùn. mẹ́ni sùúrù ṣẹ́rí Ọlọ́run ọlọ́dún ìyá wa ní ṣàánú. Wàhálà yìí sì ní jẹ́sà. Àwọn ṣẹ́ka tó láńlá ń gbọ́ ọ̀nà àti tòbí Ọlọ́run. Kò sẹ́ni tó máa rí yín lénìí tí àánú Abiamọ lè ṣe. You understand? Because ẹlòmíràn sọ ń sè pé àwọn fọ́ọ̀sì màmá yẹn ni màmá yẹn fi ń ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wá yìí ló dáa. Lágbára títọ́ lọ́hùn wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀. You understand? Wọ́n á fọmọ yín lẹ̀ lágbára títọ́ lọ́hùn. But ẹ kò ní pẹ́ ẹ̀yin náà ẹ láti ṣiṣẹ́ kọ́ ẹ bọ́mọ yẹn sọ̀rọ̀. Kò sẹ́ni tó fọ́ọ̀sì kó wá di mùsùlùmí o. Bí ọ̀rọ̀ ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ náà la ṣe ń rí ní ilé ẹjọ́ májísírẹ́ẹ̀tì tí ó kalẹ̀ sí ìlú Ìlọrin, olú ìlú ìpínlẹ̀ Kwara. Ìyá Tani Ọlọrun láti bá sọ̀rọ̀ yẹn. Wọ́n sì ń bẹ̀bẹ̀ wípé kí àwọn ọ̀fà Ìlọrin kí wọ́n fi ọmọ àwọn, kí ilé ẹjọ́ kí ó fi ọmọ àwọn sílẹ̀ wípé kí àwọn àfà kí wọ́n withdraw kéèsì wọn. Bí ó ṣe ń lọ náà láti rí. Ní báyìí a ó gbìyànjú láti bá àwọn kọ̀ọ̀kan tọ́rọ̀ kan sọ̀rọ̀. A tún ń bọ̀ padà. Ẹ ṣé púpọ̀.